ọjà Deptford làwọn ẹni wọ́n ti ń ta ẹja tí ẹ bá wò ó ọ̀wọ́n iṣẹ́ ọ̀wọ́n aráàlú náà ni wọ́n ń ta ẹja o ẹja yìí kì í ṣe bíbí ti wá ó ní tí wọ́n ti ń gbé wá wọ́n dẹ̀ ń tà wọ́n ń jèrè ẹ wò rán ẹ wo edé pélé ṣe tóbi tí wọ́n tà wọ́n ṣe ti rí edé rè wọ́n bó ṣe fresh náà ẹ wo frozen one ẹ wo ọkọ̀ oríṣiríṣi ẹja ló wà ẹja ṣáwá ẹja gbọ̀ngbọ̀n àti ọ̀wọ́n ẹja tí wọ́n ń ṣe níbí wọ́n á dẹ̀ tà wọ́n ní owó tí ò ní ilé. How much is your 10 pounds? Around 10 pounds a kilo. Yeah. 10 pounds per kilo? Yes, yes. Okay, 10 pounds per kilo. Can I have 1 kilo? So, only 10 pounds per kilo, lọ́tà. Ẹ̀rí iye tí wọ́n máa kó fún mi ní kílò kẹ́ wá lọ sí ìwọ̀n tí wọ́n ń tà nílé. 10 pounds, yẹn dẹ́bí kan bí 9,000. 10 pounds. I want a pound, please. 10 pounds, òun lòun náà ṣe fún mi tí àwọn òyìn ẹ o. Move closer, let's Yeah, I can cover it. Yeah. òun ló ń ṣe fún mi tí àwọn òyìn ẹ o. 10 pounds ẹrú kókó tó wà nílẹ̀ yẹn kílò kan ni òun lọ́tà ní 9,000 naira ní Nàìjíríà money. Ṣé ti ní bó ṣe rí? Bí wọ́n ṣe ń tà wọ́n lóríṣiríṣi ẹ̀wọ̀n wọn ẹja ní ńlá ẹ máa lérò pé wọ́n ṣe ṣe pa. 40 pounds, 40 pounds a kilo. Only. What's this one? Tiger prawn, Tiger prawn. Tiger prawn, roughly 40 pounds per kilo. Yes, Auntie. Kò sí kọ́tẹ́fẹ́ jẹ nílùú sẹ́ẹ̀lì rí jẹ. Yes, Auntie. Kò sí kọ́tẹ́fẹ́ jẹ nílùú sẹ́ẹ̀lì rí jẹ. Kò sí ohun rẹ̀ akọ̀mọ́. How much is it per kilo? 15 pounds. 15 pounds per kilo. How many is like? 5, 6, 7. About 7 per kilo. About 7 per kilo. No máa ṣe. About 7 per kilo ni wọ́n máa ṣe. Ṣé ti rí bí wọ́n ṣe ń ṣe? Oúnjẹ pọ̀ lọ rẹpẹtẹ ni kò sí wàhálà kò sí Fish body. One box of Clean already. Your box are clean color. Yeah, one box of pala. Ẹja pala, one box of. Sorry? No, sorry. Okay. I don't know. Yeah, something is covering there. I don't know what. 35 pounds, yeah. 35 pounds, yeah. 35 pounds, yeah. Oúnjẹ èlò nìyẹn 36,000 naira. 36,000 naira ni ẹ̀rí nǹkan tí wọ́n máa bá mi gé ní ìsìn kẹrí kẹtì kọ̀m̀píà sí nǹkan tá à ń jẹ ní Nàìjíríà. Gbogbo àwọn ẹja yìí kẹ̀lé léyìí. Salmon. What's this for salmon? Salmon, yeah. Salmon fish lélẹ́yìí. Salmon fish yẹn jẹ́ 10 pounds per kilo. Salmon fish yẹn jẹ́ ẹja ọsàn. Is the best of the fish. Ẹja ọsàn ló máa ń pè ní Nàìjíríà. Òun ló pè ní 10 pounds per kilo. Tí bá ní kọ́ bí ogun eléyìí nìsín, kò lè ju nǹkan bíi bóyá 25,000 lọ. Bàbá délé ààrí oúnjẹ rà. Kówó dání báyìí kò sí oúnjẹ nínú Yorùbá. Tilapia. Tilapia lélẹ̀ Okay, excellent. This one 6.99 a kilo. 6.99 kilos. This one is about 2 kilos. Oh no, it's like 3 kilos. About 3 kilos. Eléyìí ti sábà bí 3 kilos. 3 kilos yìí ó máa jẹ́ nǹkan bí á bí 25 pounds. Òun náà máa jẹ́ nǹkan bí about 25,000 pounds. 25,000 naira. Nǹkan tó máa jẹ́ nìyẹn. A máa rà a máa òun lè ṣe bá mú nǹkan bí 100 pounds wá síta. Ra oríṣiríṣi. Oṣù kan àti ìjẹ́tán tó bá dìbò pẹ̀lú ọkọ mi tó bá jẹ́ pẹ̀lú àwọn ọmọ. Bẹ́ẹ̀ náà ló máa wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ máa kówó dání ní Nàìjíríà. Ní rí nǹkan tí ẹ máa fi owó yẹn ṣe. Lè sọ pé ìlú yẹn náà ìbẹ̀lẹ̀ fẹ́ kú sí. Ilẹ̀ Yorùbá gbogbo ilé ló wá wà nílẹ̀ Yorùbá. Ló wà ní odò wa. Ọwọ́ kọ́tà ń sọ yìí. Ó dákọ̀. Red snapper. From Red the sea, all the way from Sri Lanka. From Sri Lanka? Yes. Okay. Can you tell me, all this one, is it from UK? No. All this is not from UK. It came from other countries and they are selling it very nice, good price, and everybody is
Is that it? This one I was told came from Sri Lanka. The red snapper came from Sri Lanka. And that is Sea bass from Turkey. okay. What's it called? Sea bass. Sea bass is from Turkey. Can you imagine? This fish came from Turkey. And it's how much is it? 499 each, 2 for 8 pounds. So méjì eléyìí bí nǹkan bí 8,000 naira ní méjì eléyìí. But owó máa wà téèyàn máa fi rà á. Ìgbọ́ àwà kọ́kọ́. Òun ṣàpé ìbẹ̀rẹ̀ mo sọ fún yín pé kì í ṣe ìlú yìí ni wọ́n ti ń ṣe gbogbo àwọn nǹkan yìí. Wọ́n ń kó wọn wá ní àwọn náà ń ta ẹ̀wọ̀n wọn tó wà ní ṣọ́ọ̀bù yìí sọ wọ́n bíi mẹ́fà ló wà ní ṣọ́ọ̀bù yìí. Wọ́n ń tajà, wọ́n ń jèrè. Kẹ́ẹ̀lì mọyì tí wọ́n kó wá lówó pọ́ọ́kú. Ẹ wá wọ àwọn tó yẹ pé edé akàn gbogbo ẹ̀ la ní akàn wọn tó nílé lè. Where does this crab come from? Where is it from? The crab. Sri Lanka. Sri Lanka. Yeah. Okay. This crab as well is from Sri Lanka. Lọ́tí àwa ní akàn tó ká máa rìn wùdìwùdì báyìí ni. Ní fresh one tí a bá máa fi akàn ìdílé nìsí ó ṣeé ṣe kó ti bàjẹ́ nìkan tó ti kú rọ́bà ni wọ́n fi dè é. Ó ṣeé ṣe kó ti kú rọ́bà ni wọ́n fi dè é. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ẹja yẹn wọ́n ti lọ bá mi gbé ẹja tí mi fẹ́ ra àwọn ẹja panla pọ̀pọ̀ ẹja panla yẹn àmọ́ ó wà nílé bẹ́ẹ̀ náà ni ẹ̀wò panla lélẹ́yìí panla rẹ̀ wọ́n á panla Norway because from Norway isn't it? Eléyìí ní ìsìn panla gbígbẹ Norway ló ti ń wá. How much is this? 10 pounds. 10 pounds. Okay, this one is 10 pounds which is 9,000 naira. Òun rẹ̀ òun yẹn ó wá láti Norway. Gbogbo nǹkan kò sí nǹkan tí ò sí níbà orí ẹja lélẹ́yìn orí panla lélẹ́yìn tó ń pè wọ́n tó bá fẹ́ fi ru ẹ̀fọ́ wọ́n lè how much is it? 5 pounds. 5 pounds lórí panla méjì 5 pounds gẹ́gẹ́ bí 4,500. Ní Nàìjíríà nígbà tí mo lọ sí Nàìjíríà láti rí orí panla nìkan ló wà. Irú ayé wo nìyẹn? Ìnáwó lẹ́gbẹ̀ẹ́ wá ní ìbà ilé ẹja yìí wà. Tí ọba ní kéèyàn kó wá sí Nàìjíríà kó wá tàgbé ọwọ́ tó ti lápá àpò panla bíi 750 naira ní 45 kilo dẹ̀ ní. Wọ́n á dẹ̀ tà wọ́n á jèrè gbogbo nǹkan tó wà níbà ìkojú àkópa ńlá lọ. Wọ́n á tà wọ́n á jèrè. Ẹ jẹ́ kí gbogbo wa kájíjí òdodo kí gbogbo wa ilé tó lọ ọmọ Yorùbá ilé tó lọ. No, I want to cut it. I want to cut it. I want to Adulterar o vaso Clean already. Wọ́n ti gé pàǹdà yìí. Ẹja pàǹdà ẹ máa wo tí wọ́n máa kó ẹni bí ẹja pàǹdà yìí sí o. Ẹ máa wo tí wọ́n máa gé ẹja pàǹdà yìí sí. 35,000 wọ́n fẹ́ ẹja pàǹdà yìí fún mi. 35,000 yẹn a máa lọ bí ẹbí nǹkan bíi 35 pounds. A máa lọ bí nǹkan bíi 40,000 naira. Wọ́n lè dé fún wa, òun wọ́n ń gbé lọ́wọ́ yìí, wọ́n máa tún ilẹ̀ very nice one. Ṣẹ̀wá irú ṣọ́ọ̀bù yìí nínú ọjà bí ta wà tó kò jẹ́ top market. Irú ṣọ́ọ̀bù yìí mẹ́ta ló wà bẹ́ẹ̀. Kọ́míkálùkù wọn máa tà. Ṣẹ̀wá rí ṣẹ̀bá lọ ṣọ́ọ̀bù kìíní, ṣọ́ọ̀bù kejì, ṣọ́ọ̀bù kẹta, ìkọ̀kan náà ní price wọn. Wọn ò ní sọ pé torí pé wọ́n wà ní àkọ́kọ́ lọ́gbọ́n price òkè àbíkẹ́ tó wà lẹ́yìn tó wá reduce price rẹ̀. No, price wọn dọ́gba ni torí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ṣe dáadáa ẹ jẹ́ ká lọ ilé tó lọ ọmọ Yorùbá ilé tó lọ òun rẹ̀ ní ìsìn gbogbo nǹkan tó ń ṣe ní ìgbà yìí kò sí ẹ̀wọ̀n mo sọ fún yín èèyàn mẹ́rin ló wà ní ṣọ́ọ̀bù wọ́n lè máa gbowó ojoojúmọ́ wọn ò gba owó lójúmọ́ kọ̀ọ̀kan wọn máa gba bí nǹkan bí £100 lójúmọ́ ẹ ti mọ̀ pé nínú nǹkan tí wọ́n ń tà yìí nínú nǹkan tí wọ́n rà nínú nǹkan tí wọ́n ń tà yìí náà ni wọ́n ti máa jèrè wọ́n tó tún sanwó ṣọ́ọ̀bù wọ́n á sanwó ṣọ́ọ̀bù wọ́n á sanwó iná wọ́n á sanwó omi wọ́n á sanwó gas wọ́n á san service charge wọ́n á san council tax wọ́n lè fi ń jèrè náà wọ́n ń jèrè náà bíi bílùkù mẹ́rin sí márùn-ún mẹ́fà ló máa wà lórí ṣọ́ọ̀bù wọ́n á lè jèrè wọn àwọn oníṣìí where you from? Which country are you from? I'm from Afghanistan. Afghanistan. My brother is from Africa. Assalamu alaikum. My
my brother is from Afghanistan. We are all visitors. We came to this country and we all make it. I love my country. Yeah, you love your country, yes. But you came to this country for money. Yeah? We all came to this from Nigeria. But not Nigeria, from Yoruba land. Right? We came from this country, we came to this country to make money and we are making it. So when it's time for us to go home, we need to go home and enjoy ourselves. We don't want to die in this country. Yeah, no. Yeah? When you make money, you go home to go and enjoy it. So how can we go home when there's no security in Nigeria? Nǹkan tá à ń sọ pé èèyàn ọmọ Yorùbá nìyẹn ẹ̀jẹ̀ á lọ sílé ọwọ́ arábìnrin náà gbogbo wa àjòjì ni wá àjòjì pàtó bá yá wọ́n á ṣiṣẹ́ wọn lọ lé ẹ̀rọ ìwòran wọ́n ti bá mi gé tán ẹ̀ẹ́rì nǹkan tó máa gé ẹ̀rí bó ti máa pààkì ẹ̀ fún mi pàṣẹ bó ṣe ń ṣe nìyẹn kò sí there is no lazy around nílùú yìí tí wọ́n bá ṣiṣẹ́ á rí nǹkan tó ṣiṣẹ́ lé lórí á dẹ̀ ṣe kí ni á dẹ̀ gbowó ṣẹ́ ẹ̀ oríṣiríṣi ẹja ló wà wọn bàbá mi káàkiri ẹni wọn ti káàkiri ẹni wọn àjì dáadáa mo ti ra nǹkan tí máa rà nìyẹn oríṣiríṣi náà ni wọn níṣẹ́ ti rí ẹ̀gúsí rèé ẹ̀gúsí wa lélẹ̀ ẹ̀gúsí mi wà lélẹ̀ £2 ni wọ́n tà á £2 yẹn máa jẹ́ 1,008 1,008 ní kékeré ẹ̀gúsí tí wọ́n ti yọ